wàláhì ẹ rí i pé ọ̀nà tó ló wá máa fi ṣe àrísìkì ni tí ẹ bá fi ń tọ́jú ìyàwó rẹ̀ ó rí i pé ibi tó lérò lówó ọmọ gbà wọlé sọ́wọ́ rẹ̀ tó máa ń tọ́jú àwọn ọmọ rẹ̀ ibi tó fojú sí lówó ọmọ gbà wọlé sọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì làtòdì jẹ́ ẹni tó bá pàyàwó tì tó dáyàwó dábùkátà ẹ rí i pé ọ̀nà ọmọ dìímà ni hadith anabi sallallahu alayhi wa sallam ó lójoojúmọ́ tilẹ̀ bá má màlàíkà méjì máa sọ̀kalẹ̀ ọ̀kan máa sọ pé allahumma a'ti munfiqan khalafa wa a'ti mumsikan talafa ìwọ allah ẹni tí bá ná máa fi mí rọ́pò fún ẹni tó bá diwọ́ má tiẹ̀ máa fi parun sí tiẹ̀ tó ń bá ń fẹ́ kárísìkì rẹ̀ ọ̀pọ̀ máa náwó léyàwó rẹ̀ lórí má nánà kùnà o sì máa náwó lé ọmọ rẹ̀ lórí má nánà kùnà ó rí i pé ọwọ́ rẹ̀ ò ní kàn sàlẹ̀ àpò láéláé ó ní fẹ́ gbọ́ bùkátà kan lórí wọn àfi kó rí pọ̀ ọ̀rọ̀ náà ẹni tí ò bá sì ṣe yóò dàbí ìgbà tán ṣépè fún ni torí àwọn sì máa sọ pé ìyàwó gba Sunday ó gbé sátidé lé ọlọ́ nígbà tí wọ́n bá kú ti sojúṣe òun ní sojúṣe òun là sí rírọ ọmọ àbò ọwọ́ àmọ́ sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ olùwàkọ́mọ́ pàwádà ṣáìdá